Ayédèrú wọnlẹ̀wọnlẹ̀ ti káwọ́ pọ̀nyìn rojọ́ nípínlẹ̀ Ògùn. Ayédèrú wọnlẹ̀wọnlẹ̀ ọkùnrin kan ẹni ogójì ọdún tí orúkọ rẹ̀ jẹ́ Samson Ọlá ni wọ́n gbé lọ síwájú ilé-ẹjọ́ májísírèètì kan tó wà ní Ìsàbò nípínlẹ̀ Ògùn lórí ẹ̀sùn lílo ayédèrú òǹtẹ̀ àti fífi ara ẹni pe ohun tí kò jẹ́. Ọlá, ẹni tó ń gbé ní nọ́mbà 13 Ìbàrà Orílẹ̀ Òkè-Àtà nílùú Àbẹ́òkúta, ló fojú winá ẹ̀sùn lílo ayédèrú òǹtẹ̀ àti fífi ara rẹ̀ pe ohun tí kò jẹ́, tó sì sọ fún ilé-ẹjọ́ pé òun ò jẹ̀bi àwọn ẹ̀sùn náà. Agbèfọ́ba ASP Lawrence Olúbalógun sọ fún ilé-ẹjọ́ pé olùjẹ́jọ́ náà hùwà yìí láàrin ọdún 2021 sí ọdún 2024 nílùú Àbẹ́òkúta. Agbèfọ́ba ní olùjẹ́jọ́ náà ló ṣe ayédèrú òǹtẹ̀ àti bíbu ọwọ́ lu ìwé iléeṣẹ́ Zukams Nigeria Limited. Ó sọ síwájú pé ṣe ni olùjẹ́jọ́ yìí ti wá fi ayédèrú òǹtẹ̀ náà ṣe iṣẹ́ láabi kiri ìlú, tó sì tún pe ara rẹ̀ ní òṣìṣẹ́ iléeṣẹ́ Zukams. Gẹ́gẹ́ bí agbèfọ́ba ṣe sọ, ó ní ìwà náà ní ìjìyà lábẹ́ òfin ọ̀daràn ọdún 2006 tí ìpínlẹ̀ Ògùn lò. Adájọ́ májísírèètì ọ̀hún AK Araba ti wá sọ pé $10,000 ni wọn yóò fi gba béèlì olùjẹ́jọ́ náà, ó sì gbọ́dọ̀ ní onídùúró. Bákan náà ló ní kí wọ́n sọ sí ọgbà ẹ̀wọ̀n Ìbàrà tí wọn yóò fi ṣe ìpinnu lórí ọ̀rọ̀ béèlì rẹ̀. Adájọ́ Araba ti wá sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 18 oṣù kẹta ọdún yìí.